Ẹ káàbọ̀ sórí ilé-iṣẹ́ wa ọ̀dẹ̀ ọ̀dùnbí ṣàlàáfíà la bá yín. Ẹ̀yin èèyàn wa, ó tún ti dójú ẹ̀ o, ara ariwo tá à ń parí wípé Yorùbá nation no going back. Ọ̀rọ̀ rẹ o, àṣírí ti tú o, àwọn Fúlàní ti láwọn, in fact gbẹ̀yìn wọ́n ti láwọn. Àwa náà sọ náà, gbogbo bí àwọn ará bí yìí ṣe ń wọlé tó ń tà ń ṣe oríṣiríṣi tó ń pa àwọn ọmọ Nàìjíríà lọ́tún tó ń pa wọ́n lósì. Àwa náà sọ náà pé àwọn ará bí yìí ò lè jẹ́ ọmọ Yorùbá ọmọ Nàìjíríà tó tọ́ kán á máa pa àwọn ọmọ Nàìjíríà. Àṣírí ti tú o. Ìwọ tó bá yìí wà ń bẹ̀ tó bá lọ ń bá wọn ronú regional government, Ọ̀yọ́ ló wà o. Ọ̀yọ́ on your own. Bẹ́ẹ̀ ni, Ọ̀yọ́ ló wà. Ní báyìí, ọ̀gá àwọn Fúlàní ti jáde síta o, tí gbogbo wa mọ̀ sí Bọ́déjọ, president wọn náà ni. Ó ti pariwo síta pé kí ló ń ṣẹlẹ̀ ní ìlú yìí, pé kí ló dé tó yẹ àwọn ìjọba wa, àwọn ìjọba Nàìjíríà, kí ló dé tí wọ́n fi fẹ́ kí àwọn ọmọ àwọn kan continue láti máa sin ẹran káàkiri gbogbo àdúgbò. Páwọn nígbà o, pé kí àwọn ìjọba Nàìjíríà rántí wípé àwọn Fúlàní yìí pé bọ́n ṣe ń kúrò pé wọ́n ń ṣe criminal according to kan tó sọ. Ó ní ìdíwé tí wọ́n fi ń wo gbogbo àwọn Fúlàní pé kò dáa rárá, pé wọ́n wò wọ́n bí ọ̀daràn. Ó wá jáde, Bọ́déjọ ló sọ eléyìí o. Ó jáde síta, ó wá ń sọ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé bí àwọn Fúlàní ṣe wà yìí, pé kò yẹ kí àwọn ìjọba Nàìjíríà máa fojú ìkà wò wọ́n. Ó sọ débi wípé tí Fúlàní ti Mali tí wọ́n bá wọ Nàìjíríà, pé kí Nàìjíríà máa fún wọn láàyè, pé nítorí wípé Fúlàní Nàìjíríà o àti Fúlàní Ghana o àti Fúlàní Burkina Faso àti Fúlàní Mali o àti Fúlàní Chad o, pé Fúlàní kan náà ni wọ́n, pé ọ̀kan ni wọ́n, pé kò sí yàtọ̀. Báwọn èèyàn jáde síta pariwo síta ni pé ọ̀gbẹ́ni dákẹ́ ẹnu ẹ̀ ń bẹ̀. Nǹkan tí wọ́n ń try àti sọ fún wa ń sìn ni wípé gbogbo àwọn Fúlàní ti Chad tó máa wọnú Nàìjíríà, wọ́n ti dọmọ Nàìjíríà nìyẹn without passport. Èèyàn kan tẹ̀ pariwo síta pé ọ̀gbẹ́ni Bọ́déjọ gbẹ́nu rẹ̀ dákẹ́ ń bẹ̀ yẹn, kí ló mọ̀ tó ń sọ? Apànìyàn. Ìdí rèé tí gbogbo yín fi pàdé àpapọ̀ pé pẹ́yìn fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá, kò lè ṣeé ṣe fún yín. Ìwọ wá ń pa irọ́, ìwọ wá ń fẹ́ máa jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé bí wọ́n ṣe wà yìí, you can imagine pé bí wọ́n ṣe wà yìí àtàwọn Fúlàní yìí o, pé tí àwọn Fúlàní bá wá láti Mali, pé kí wọ́n accommodate wọn. So àwọn èèyàn wá ń pariwo pé therefore òun try jẹ́ ká mọ̀ wípé táwọn people yìí bá ti wọlé, wọ́n lè wọlé without visa, wọ́n máa claim Nigerian citizen. Àṣírí yín ti tú, Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe. Àwọn ọmọ Nàìjíríà ti jára wọn. Àṣé nǹkan tí àwọn arábí ń ṣe rèé, wọ́n máa lọ gbé àwọn Fúlàní wá láti Mali, wọ́n á lọ gbé Fúlàní wá láti Burkina Faso, wọ́n á lọ gbé àwọn Fúlàní Libya wá. Àwọn tí wọ́n ń ṣọmọ Nàìjíríà, wọ́n máa wọnú Nàìjíríà, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa pa gbogbo àwọn ọmọ Yorùbá. Ìdí tó fi ń pa wọ́n ni pé gbogbo àwọn Fúlàní tí wọ́n ń gbé wá láti Mali o, tó ń gbé wá láti Burkina Faso, wọ́n fẹ́ kí gbogbo wọn jogun ilẹ̀ Yorùbá. Nǹkan tó fẹ́ ṣe nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ olóyè Chief Sunday Igboho Òòṣà àti Professor Banji Akintoye tí wọ́n kọ gbogbo kìíní yìí fún wọn. Ṣé ń gbọ́ sọkúsọ nígboro ẹnu? Ó ní kán fi gbogbo wọn lẹ̀ o, pé gbogbo àwọn Fúlàní Mali, Fúlàní Burkina Faso, Fúlàní Chad o, Fúlàní Libya o, pé the same Fúlàní ni wọ́n jẹ́ tó bá dé Nàìjíríà, pé kán jẹ́ kán máa wọlé. Ẹ̀yin èèyàn wa,
Yorùbá nation nìkan lọ́nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ kéèyàn kankan má pajá lọ́bọ̀ fún yín o. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí èèyàn kankan kó pe ajá lọ́bọ̀ fún yín. Nǹkan táwọn arábìnrin dánwò ni wípé wọ́n fẹ́ kó gba àwọn Fúlàní wá lóríṣiríṣi láti oríṣiríṣi ìlú wá sí Nàìjíríà. Wọ́n fẹ́ wọlé without passport. Ṣé ẹ rí irú ìlú wo láti bára wa báyìí? Ìwọ ṣé wọ́n tẹ̀lé o lè fẹ́ wọ Ghana kí wọ́n má ṣe findings fún ẹ pé ń gbọ́ ọ̀gbẹ́ni ń bó ló gbà wọlé ìwé ìrìnnà ẹ̀dà. Nàìjíríà nìkan láti rí wípé anybody can enter into Nigeria anyhow tó bá ṣàti lè settle. Ṣẹ́yìn náà rí nǹkan tí àwọn olórí ìlú yìí ṣẹ́yìn náà rí nǹkan tó ń dálẹ̀. Ìdí ta fi ń pariwo pé Yorùbá nation nìkan ló lè ṣe nìyẹn o. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ kí wọ́n pẹ̀lú ìkólúkálùkù máa lọ ẹ̀. Tẹ́ bá mọ̀ pé fẹ́ gbé àwọn Fúlàní Mali wá according to nǹkan tí Bọ́déjẹ ń sọ pé àwọn Fúlàní Mali Fúlàní Chad Burkina Faso pé tí wọ́n bá ti wọnú Nàìjíríà pé kán jẹ́ kán máa wọlé nítorí pé Fúlàní ọ̀kan náà ni Fúlàní ní gbogbo ìlú. Àwọn èèyàn ṣe pariwo síta ni pé nǹkan tó ń sọ fún wa ṣe pé ṣé àwọn Fúlàní tí wọ́n ń sọ yìí ṣé àwọn ò ní country tí wọ́n kàn dúró síbẹ̀ bẹ́ẹ̀ ṣe máa pa gbogbo àwọn ọmọ Yorùbá tán tẹ́ máa gba ilẹ̀ wọn nǹkan tó fi lọ́n kó wọn wá láti oríṣiríṣi country. Ṣé country tẹ́yìn wá yẹn ṣé wọ́n lé yín bẹ́ẹ̀ ni ṣé gbogbo nǹkan tó fi wá ṣe Nàìjíríà ẹ lè ṣe ní Burkina Faso tẹ́ wá yẹn ni ṣé ẹ lè ṣe ní Mali tẹ́ wá yẹn ni tó fi jẹ́ wípé ẹnì kan máa ṣílẹ̀kùn fún wọn. Nǹkan tó ń ṣẹlẹ̀ rèé ẹ̀yin èèyàn wa àti sọ̀sọ̀sọ̀ àti wíwíwí ẹ pínlú yìí sẹ kólúkálùkù máa lọ ń lọ ẹ ṣé dandan ni wọ́n ti ní 100 years ti kọjá ọdún 10 tuntun gorí ẹ kí la wá tún dúró dè ẹ tún wá sọ fún wa wípé irọ́sẹ̀ pé kò síbi tá à ń lọ. ẹ̀yin èèyàn wa ẹ pariwo wọn síta o a fẹ́ regional government o a fẹ́ restructuring o Yorùbá nation la fẹ́ nítorí wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí kò ń ṣe nǹkan gidi rárá o kò bójú mu o. Àṣẹ ọgbọ́n tó ń dá ni wípé in fact nǹkan tó ti ń ṣe látijọ́ ẹni yẹn gbogbo àwọn Fúlàní tó ń wọlé no wonder àwọn léyìí wọn ò láàánú anybody wọ́n kàn ń pa àwọn èèyàn lọ ní orientation tó ti fún wọn nìyẹn pé ẹ ṣáà pa tẹ́ bá ti lè pa gbogbo wọn tán ẹ máa gba ìlú yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ rèé àṣírí dẹ̀ tí wàá tún sí Bọ́déjọ ti fẹnu kò mọ̀ nípa tó sọ gbogbo eléyìí o. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Yorùbá nation ló lè ṣe o. All right my brother my sister the only solution right now is Yorùbá nation. No going back and then no going back shall it be. Still on the matter until I come your way my brother next time. Remember Yoruba nation is the only solution. No going back. No, Shini. Try as much as possible. If this is your first time, please subscribe, share, like. Until we come your way next time, I say bye for now.